Oloye Adeyẹmọ tó yìnbọn lu àwọn ọ̀dọ́ tó ń ṣọdún lọ́gbàgì Àkókò ti fojú balẹ̀-ẹjọ́. Bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́rin kan, Olóyè Moses Adeyẹmọ, ló ti ń jẹ́jọ́ lọ́wọ́ nílé ẹjọ́ májísírèètì kejì tó wà nínú ọgbà Òkè Ẹ̀dà l'Ákúrẹ́ fún ẹ̀sùn yíyìnbọn lu àwọn ọ̀dọ́ méjì níbi tí wọ́n ti ń ṣọdún àjàgbó nílùú ọ̀gbàgì Àkókò. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lójúlé 23 àdúgbò Ẹgbáko nílùú ọ̀gbàgì Àkókò ní nǹkan bíi aago 11 ààbọ̀ alẹ́ ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 2023 yìí. Ọlọ́pàá agbèfọ́ba Abdulateef Sulaiman ní àwọn méjì, Ẹniọlá Adéwùnmí àti Tìmílẹ́yìn Ògúnyẹmí, ni wọ́n farapa díẹ̀ látàrí ìbọn tí olùjẹ́jọ́ yìn lù wọ́n lálẹ́ ọjọ́ náà. Sulaiman nínú ẹ̀sùn míì tó fi kan Olóyè Adéyẹmọ ní ohun tó lè da omi àlàáfíà ìlú rú pẹ̀lú bó ṣe da ọdún ìbílẹ̀ tí wọ́n ti ń ṣe láti ọdún gbọọrọ nílùú ọ̀gbàgì rú. Àwọn ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi kan olùjẹ́jọ́ yìí ló ní wọ́n tako abala 320, 355 àti 9 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ olóyè yìí ohun tó rí lọ́bẹ̀ tó fi wárò ọwọ́ tó fi dojú ìbọn kọ àwọn ọmọ ọlọ́mọ níbi tí wọ́n ti ń ṣọdún wọn jẹ́jẹ́, ó ní ọ̀rọ̀ oyè ló fẹ́ dá wàhálà sílẹ̀ àti pé ṣe lòun yìnbọn náà láti fi dáàbò bo ara òun lọ́wọ́ àwọn tó fẹ́ ṣe ìkọlù sóhun. Agbèfọ́ba bẹ̀bẹ̀ fún sísún ìgbẹ́jọ́ síwájú kó lè ráàyè ṣe àyẹ̀wò tó yẹ sí àwọn ìwé ìpẹ̀jọ́ tó wà lọ́wọ́ rẹ̀. Adájọ́ kóòtù ọ̀hún, onídàájọ́ NK Aládéjánà, ní òun fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún bàbá yìí pẹ̀lú 200 náírà àti onídùúró méjì ní iye owó kan náà. Aládéjánà ní ọjọ́ orí lòun wò mọ́ Olóyè Adéyẹmọ lára tí òun fi gbà kí wọ́n gba bẹ́ẹ̀lì rẹ̀. Ó ní ọjọ́ 14 oṣù kọkànlá tá a wà yìí ní ìgbẹ́jọ́ yóò tún máa tẹ̀síwájú gẹ́gẹ́ bó ṣe wí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.